èèkàn ẹni abiyì láwùjọ tó tún jẹ́ agbẹnusọ fún àwọn ọ̀dọ́ ìyẹn bá amòfin Adétúnjí Akínyẹmí Ògún-Agége ti rọ àwọn ọ̀dọ́ ní Agége àti orílẹ̀ Agége láti mú ètò ìforúkọsílẹ̀ láti gba káàdì ìdìbò alálòpẹ́ wọn lọ́kùnkúndùn torí òun gan ni kọ́kọ́rọ́ fún wọn láti kópa nínú ètò ìdìbò ọdún 2027 kí ààrẹ Tinubu lè ṣe sáà ẹlẹ́ẹ̀kejì tayọ ọdún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ ní ilé rẹ̀ tó wà ní Arígbá ńlá lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ àwọn amòfin ìyẹn Justice Forum, bá amòfin ru àwọn ọ̀dọ́ sókè láti bá àwọn akẹgbẹ́ wọn sọ̀rọ̀ kí wọ́n tú síta lọ́pọ̀ yanturu, pàápàá jùlọ àwọn tọ́jọ́ orí wọn ti wà lẹ́ni ọdún 21 kí wọ́n fi orúkọ sílẹ̀ kí wọ́n sì máa gbáradì láti dìbò. Bá amòfin Adétúnjí Akínyẹmí ṣàpèjúwe ètò ìgbárùkù ti oní mílíọ̀nù kan náírà fún ètò ẹ̀kọ́ tó ṣe sẹ́yìn gẹ́gẹ́ bí akitiyan rẹ̀ láti gbárùkù ti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ tó sì ń rọ̀ wọ́n láti kẹ̀yìn sí oògùn olóró, ìwà ọ̀daràn àti jìbìtì. Bá amòfin ò ṣàìgbóṣùbà káre fún ìgbésẹ̀ ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ààrẹ Tinubu ṣàgbékalẹ̀ rẹ̀. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èròǹgbà tó dára gbáà. Ó ní ìrónilágbára ló jẹ́ fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí. Bá amòfin Adétúnjí ò ṣàìmẹ́nubà ìrìn àjò rẹ̀ bó ṣe kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ìjọba tó fi di ẹni abiyì láwùjọ, léyìí tó fi ru àwọn ọ̀dọ́ ní ìlú Agége lápapọ̀ sókè láti lo àwọn àǹfààní tí wọ́n ń rí fún ọjọ́ iwájú rere fún ara wọn. Ó ní ẹ fi orúkọ sílẹ̀, ẹ pààrọ̀ ibùdó ìdìbò yín tó bá yẹ, kẹ́ ẹ sì gbáradì láti dìbò. Ó ní a gbọ́dọ̀ rí dájú pé ààrẹ Tinubu ṣe sáà kejì tayọ ọdún 2027 torí nípa èyí la fi lè mú ìdàgbàsókè tó lóòrìn dé bá orílẹ̀-èdè yìí. Níparí, bá amòfin Adétúnjí Akínyẹmí ṣe ìlérí ìtẹ̀síwájú láti máa ṣílẹ̀kùn àǹfààní, láti máa gbárùkùtì àti láti máa jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọ̀dọ́ Agége lápapọ̀. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.